èyí mà tó ká màmá ṣèbí wọ́n ní orí adé kì í sùn ta orí adé kan ló mà ti wẹ̀wọ̀n yìí nílẹ̀ Amẹ́ríkà orí adé apẹ̀tù ti ìlú ìpẹ̀tùmọdù mà ti dèrò ẹ̀wọ̀n l'Amẹ́ríkà fún lílu jìbìtì owó COVID-19 ilé ẹjọ́ kan nílẹ̀ Amẹ́ríkà ti sọ apẹ̀tù ti ìlú ìpẹ̀tùmọdù nípínlẹ̀ Ọ̀ṣun ọba Joseph Olóyèdé sí ẹ̀wọ̀n ọdún 4 gbáko lórí ẹ̀sùn lúlu jìbìtì owó ìrànwọ́ COVID-19 tí iye rẹ̀ lé ní mílíọ̀nù $4 ọmọ Nàìjíríà àti ilẹ̀ Amẹ́ríkà ní Olóyèdé tó jẹ́ ẹni ọdún 62 tó sì ń gbé nílùú Medina tó wà ní olórílẹ̀‐èdè Amẹ́ríkà ṣáájú ìṣẹ̀lẹ̀ náà nínú àtẹ̀jáde kan láti ilé ẹjọ́ àríwá OEO wọ́n ti ní kí ọ̀daràn náà dá owó tí iye rẹ̀ lé ní mílíọ̀nù $4 padà fún ìjọba Amẹ́ríkà báyìí o ìjọba Amẹ́ríkà yóò tún gbẹ́sẹ̀ lé ilé ọ̀daràn ọ̀hún tó wà ní Medina lójú ọ̀nà fútẹ̀ èyí tí ó fi owó jìbìtì náà rà kódà tó fi mọ́ owó míì tí iye rẹ̀ jẹ́ $1,000,000. agbẹjọ́rò ìjọba Amẹ́ríkà ní Olóyèdé lu ìjọba ní jìbìtì ó sì gba owó tó yà sọ́tọ̀ fún àwọn oníṣòwò kéékèèké láti fi kún òwò wọn látàrí ìpalára tí àrùn COVID-19 ṣe fún wọn. ilé ẹjọ́ náà sọ pé láti nǹkan bí oṣù kẹrin ọdún 2020 sí oṣù kejì ọdún 2022 ni Olóyèdé àti ẹnìkejì rẹ̀ Edward Olúwaṣánmi gbìmọ̀ pọ̀ láti gba owó ẹ̀yá tí ìjọba gbé kalẹ̀ lábẹ́ àjọ àwọn oníṣòwò kéékèèké èyí tí wọ́n ṣe lábẹ́ òfin coronavirus aid relief àti economic security act nínú oṣù kẹrin ọdún yìí ni àwọn méjèèjì sọ pé àwọn jẹ̀bi ẹ̀sùn jìbìtì náà tí wọ́n sì gba owó tí iye rẹ̀ jẹ́ mílíọ̀nù $4.2 lọ́wọ́ ìjọba lọ́nà ẹ̀bùrú. ìròyìn ní Olóyèdé ló jẹ́ èèyàn kan tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣètò owó orí ní iléeṣẹ́ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ àti àjọ kan tí kìí ṣe tìjọba nígbà tí ẹnìkejì rẹ̀ Olúwaṣánmi ní okòòwò 3 ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn méjèèjì lo iléeṣẹ́ wọn láti gba owó lọ́wọ́ ìjọba àmọ́ ìròyìn ti jẹ́ kó di mímọ̀ pé gbogbo ìròyìn tí wọ́n fi sílẹ̀ lásìkò ìgbà owó ọ̀hún ló jẹ́ awúrúju. wọ́n gba owó tó tó $1.2 lórí àwọn iléeṣẹ́ Olúwaṣánmi nígbà tí wọ́n gba owó tí iye rẹ̀ tó $1.7 lórí àwọn iléeṣẹ́ tó jẹ́ ti Olóyèdé gẹ́gẹ́ bí àwọn ìwé ilé ẹjọ́ náà ṣe wí. gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí àwọn olùwádìí sọ Olóyèdé kò fi owó tó gbà lọ́wọ́ ìjọba ṣòwò kankan o níṣẹ́ ló kówó ọ̀hún sápò ara rẹ̀ ní báyìí o apẹ̀tù tìlú ìpẹ̀tùmọdù ó ti dèrò ẹ̀wọ̀n o ọdún 4 gbáko ní ó lò lọ́gbà ẹ̀wọ̀n orí adé ó ti sùn tà báyìí o. ìròyìn àjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa bá wa pín ká ẹ má fi èròǹgbà yín sábàlá àríwísí bẹ́ẹ̀ lẹ máa bá wa fẹ́ràn rẹ̀. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.